wù mí mama jẹ́ ó fẹ́ mi dákun mama jẹ́ ó wù mí mama jẹ́ ó fẹ́ mi obìnrin tí ó ṣekú pa mí nílé dúníyàn àtọkọ tí ó ṣekú pa mí nílé dúníyàn dákun mama jẹ́ ó wù mí mama jẹ́ ó fẹ́ mi. Ọlọ́run dákun mama jẹ́ ó wù mí mama jẹ́ ó fẹ́ mi dákun mama jẹ́ ó wù mí mama jẹ́ ó fẹ́ mi obìnrin tí ó ṣekú pa mí nílé dúníyàn àtọkùnrin tí ó ṣekú pa mí nílé dúníyàn dákun mama jẹ́ ó wù mí mama jẹ́ ó fẹ́ mi. Ọ̀rọ̀ Ọlọ́run yóò máa ṣẹ títí ayé. Allah. Àṣebóṣe wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ náà ní bẹ nísìn bẹ́ẹ̀ náà ní ọmọ rí lọ títí ayé. Ọlọ́run kìlọ̀ fún wa nípa àwọn obìnrin kan nínú Al-Qur'an. Oríṣi obìnrin tó ń fẹ́ ọkọ láyé tá a bá kà ní kọ̀ọ̀kan àwọn kan ní there are 41 different type of women. Allah. 41 lóríṣiríṣi ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn obìnrin tó ń fẹ́ ọkọ. Àmẹ́lẹ̀ yìí tó dáa jù níbẹ̀ lóbìnrin tó ń bẹ̀rù Ọlọ́run ẹni. Ìkejì obìnrin tó ní wisdom. Obìnrin tó ní wisdom yìí wá pín sọ́nà méjì. Ó mìn obìnrin tó wà intelligent ó pín sọ́nà méjì. Àwọn kan ń lo wisdom wọn wọ́n ń lo intelligence wọn láti fi tún ayé ọkọ ṣe. Àwọn kan ń lo wisdom wọn wọ́n ń lo intelligence wọn láti fi bà ayé ọkùnrin jẹ́ láti fi control ọkùnrin kan sọ ọkùnrin di bèbí. Mo fi ọba tó ní mi búra kì í ṣe gbogbo ọkùnrin tó bá di ọ̀dẹ̀ fọkùnrin ló jẹ́ kó jẹ́ fọ́ o. Kì í ṣe gbogbo ọkùnrin tó bá di ọ̀dẹ̀ fóbìnrin ló jẹ́ fọ́ o. Àwọn kan bẹ tẹ́ pẹ́ kàn fọpọlọ ẹ̀ ṣeré ni. Àwọn obìnrin kan bẹ láyé tí wọ́n wà trickish ètè kọ́wọ́ wọn tí wọ́n bá pé oúnjìbìtì tààrà àwọn ní number 1. Field marshal tí wọ́n bá pé field marshal nínú àwọn ọmọ ogun Sátánì wọ́n rí pò mú. Àwọn obìnrin kan bẹ láyé tó bá kó ọwọ́ wọn la ilaha illallah ìyókù dà láyìíra ńlókù tí wọ́n mọ̀ ṣàdúrà fún tán. Wọ́n ní lóògùn àwọn kan lóògùn nínú wọn o àmọ́ pọnlọ ni wọ́n á fi ṣeré. Ìyàwó oníjàmbá ó burú nínú gbogbo obìnrin téèyàn fẹ́ láyé. The same wisdom tẹni tó ń lò láti fi táyé ọkọ ṣe lòun náà ni o bẹ̀ tó ń lò lọ sọ́nà àbòmíì ni. Àwọn tí ẹjọ́ obìnrin oníjàmbá wọ́n máa ń sábà wà pẹ̀lú àwọn ọba ayé. Tọ́ba ayé bá fẹ́ yàwó bíi 4-5 ẹrù ń jàmbá kan láàrin wọn. Kódà wọ́n máa ń bẹ pẹ̀lú olówó ayé wọ́n sì máa ń bẹ pẹ̀lú tálíkà náà. Kò síbi tí wọn ò sí. Ìlọ́run fi sọ fún wa nínú Al-Qur'an daraballahu mathalan. Daraballahu mathalan lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata Lut. La ilaha illallah. Kanata tahta 'abdayn min 'ibadina salihayn. فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. Ọlọ́run ni mo fi lélẹ̀ lápèjúwe àwọn obìnrin oríṣi kan àwọn obìnrin méjì kan. Àkọ́kọ́ ni obìnrin ìyàwó Ànábì Núhù ìyàwó odidi Ànábì Ọlọ́run tẹ̀síwájú. Ìkejì níyàwó Ànábì Lútù. Kanata abdaini min ibadina salihayn. Ọlọ́run ní àwọn méjèèjì wọ́n á fi wọ́n sí abẹ́ àwọn ẹrúsìn wa méjì. Àwọn olùbẹ̀rù Ọlọ́run méjì ni wọ́n bá gbáyé. Kéèyàn ó bá olùbẹ̀rù Ọlọ́run gbáyé kò ní kó ń tàn wọ́n fi sórí rẹ̀ o. Magnet tó bá sọ ọ́ sílẹ̀ erùpẹ̀ ọ̀lẹ̀ mọ́ irin ọ̀lẹ̀ mọ́ irin ni fámìlì magnet irin ni fámìlì agbérin erùpẹ̀ tí wọn ò jọ papọ̀ òun náà ó lẹ̀ mọ́ lára àmọ́ kò ní pẹ́ tẹ́rùpẹ̀ ó fi wọ́n kúrò nínú ayé méjèèjì lọ́jọ́ra wọn tó o bá fi iyọ̀
salt tó fi sílẹ̀ tó mú ṣúgà tó fi sílẹ̀ fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn méjèèjì jọra wọn àmọ́ test wọn yàtọ̀ iṣẹ́ tí wọ́n ṣe nínú ara yàtọ̀ bóbìnrin ṣe rí nínú ayé ọkùnrin nìyẹn ọlọ́lá àwọn méjèèjì fàkánátàhùmá wọ́n ṣe jàǹbá fún àwọn ànábì wọ́n fi ọpọlọ àwọn ànábì Ọlọ́run méjèèjì ṣeré wọ́n ṣe jàǹbá fún wọn. Ọlọ́run nígbà tí bínú Ọlọ́run ọba dé bí wọ́n jẹ́ ìyàwó ànábì Ọlọ́run kò ní kán má ka àgbákò bí àwọn kan gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà láyé àmọ́ àwọn obìnrin méjèèjì àtayé ní ẹ ti gba sàtífíkẹ́ẹ̀tì náà. Ìyàwó ànábì Lúùtù iṣẹ́ tá a fi rán ọkọ ẹ̀ ní tó pọ́pùlà lásìkò ọkọ rẹ̀ ní ìjìrọ̀m ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń ṣe Ọlọ́run tó pọ́pùlà jù ní kí ọkùnrin àtọkùnrin kọ́ máa bára wọn lò pọ̀. gays ń lo pọ́pùlà ìyàwó rẹ̀ náà ni ó tún máa wá ránṣẹ́ pé àwọn ọkùnrin táwọn ọkùnrin bá wá ọkọ ìwà tí wọ́n jẹ́ ní eré òun ni ó máa gbé wọn tà fún wọn ẹ blọọkù wọn lọ́nà ẹni eré làwọn eléyìí ẹnìkan kan ò dọ́dọ̀ wọn rí gbogbo ẹ̀ máa neat gbogbo ẹ̀ máa tight pé yóò sì gbowó iṣẹ́ odidi ìyàwó ànábì Ọlọ́run fa ó ń try láti frustrate gbogbo iṣẹ́ tọkọ rẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì ìyàwó tatún ni ìmúra Lut àkọ́kọ́ ni ìmúrata Núhù ìyàwó ànábì Núhù tànábì Lútù ni mo sọ kọjá yẹn tìyàwó ànábì Núhù nínú aburú tó ṣe láyé gbogbo ẹni tí ànábì Núhù ń jíṣẹ́ Ọlọ́run fún ìyàwó rẹ̀ ń ṣe jàǹbá lẹ́yìn tọkọ bá ń jíṣẹ́ lọ wájú ìyàwó ọmọ jíṣẹ́ bọ̀ lẹ́yìn pé ẹ má dá lóhùn ebí mi níyàwó ẹ̀ alábòsí ni ẹ má sìn lọ́hùn kò sí ti ń jọ́ lọ́hùn Ọlọ́run láwọn méjèèjì látàyé ni ẹ ti gba sàtífíkẹ́ẹ̀tì náà látàyé ni ẹ ti gbà. àwọn tá ń pè ní ìyàwó alábòsí ìyàwó eléte wọ́n ní àwọn qualities mẹ́fà kan tó jẹ́ pé kò sọ́kùnrin tí ó fẹ́ wọn tí ó fẹ́ gbé wọn jù sílẹ̀ àmọ́ àdánwò ara wọn ó burú ju ìwúlò ara wọn lọ. Sayyidina Ali òun ló wò wá obìnrin lọ títí níjọ́ kan ẹ̀yin obìnrin ayé ìbá yín 1 million tọkùnrin bá ń ṣe gàràgàràgàrà obìnrin ò tí à ń dùn ẹ̀ ní ìṣẹ́jú mélòó lobìnrin yóò fi à ń dùn ẹ̀ tó fi dọ̀dẹ̀ gbogbo obìnrin ò lè control mi wọn bí aláya obìnrin kan já kó control mi tẹ́ ẹ bá jọ wà nínú ilé tó bá ní bàbá alágbájá lọ tilẹ̀kùn kí á ló dìde tó lọ tì ẹnìkan ò ní bẹ̀ ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ tì torí mọ̀ yí pé ìwọ ló ní bùkátà obìnrin láwọn táìmù kan tí wọ́n máa ń control obìnrin tó ní choice ọ gbọ́dọ̀ mọ̀ sí ní tó ní kò ṣe. Sayyidina Ali ó ní iná ní sàáṣàyà tí inú kò lè kíná lánàá. Na'udhu billahi min sharri sayatini. Na'udhu billahi min sharri sayatini. Ìyàwó ẹ gbọ́ ìyàwó ẹ ní kí ló wí ọkọ àwa obìnrin lọ àwọn obìnrin ló sọ tó lé tó báyìí fún ọmọ àwọn obìnrin ní iná ní sáà rọ̀yà inú khuliqna lakum. Wa kullukum yastai samara ya inú. Wa kullukum yastai samara ya inú. Imam Ali ó láwọn obìnrin ó ní sètánì ni wọ́n tọ́lọ̀ ní àfihàn. Iná ní sáà. Sètánì tó burú ju sètánì lọ. Sayatinu khuliqna lakum. Bá a ṣe ń ṣe àwùzùbíláì lórí sètánì tọ́lọ̀ mú bọ̀ bẹ́ẹ̀ náà là ń ṣe sètánì là ń ṣe àwùzùbíláì lórí sètánì táwọn obìnrin. Obìnrin máa burú ìyàwó rẹ̀ ní kí ló wí iná ní sáà. Lọ́yẹ̀ inú khuliqna lakum. Àwa obìnrin ayé àwa ní pẹ̀fúmù olóòórùn dúdú tí ayé. Iná ní sáà. Bẹ́ẹ̀ ṣe ní ṣètánì lájẹ́ yẹn àwa gángan níyọ ayé. Lọ́yẹ̀ inú khuliqna lakum. Wa kullukum. Yastai samara ya inú. Ọkùnrin tí ò bá rẹ́dì láti pàṣífù ọ̀dọ̀ wa
ó ń tọ̀ wọn ò ráyé wa. Wa kullukum yasbiru shamaro ya ni. ọmọ ìyá mi má wọ́ lóògùn má jáde ẹ̀. tó o bá ń bẹ lọ́hùn làwọn ẹni ọlọ́run fi máa ń ṣàdúà pé Rabbana hablana min azwajina wa dhurriyyatina qurratan a'yun. bàbá tó bá fún wa níyàwó ọlọ́run fún wa ní tutù ojú torí àmọ̀ wípé ẹ̀gún ojú tí ọmọ fa omi yọ jáde lójú pẹ̀lú ìyàwó. Rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. má wọ́n lóògùn ẹ̀ tó o bá kó sọ́wọ́ ìyàwó eléte yéé tó ń tọ̀hún bá nu tí a bá ń pọ́ dà láìra o ti kó ọwọ́ nu àti bọ́m̀bẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù. ikú ní gbàsọ lọ́rùn ewúrẹ́ ẹni ọba kó sọ́wọ́ ìyàwó eléte. àwọn nǹkan tí wọ́n máa ń ṣe tó fi mọ̀ ìyàwó eléte wọ́n máa ń lo àwọn mẹ́tọ̀dù kan ọ̀kan nínú mẹ́tọ̀dù yẹn wọ́n máa ń lo coercion kan fọ́ọ̀sì èèyàn sí ń tọ́ fẹ́ ṣe wọn ní yọgi sí ẹ o àmọ́ ó mọ ọpọlọ tí ó fi ọpọlọ ẹ ṣeré nítorí olóòní ṣe wọ́n ṣe nígbà àìmọ̀ yìí. àwọn obìnrin tí ẹ jẹ́ eléte wọn máa wà trickish ètè máa ń pọ̀ lọ́wọ́ wọn láàárín iṣẹ́ tán máa ń lò wọ́n mọ̀ bá ṣe ń tì dókítà ọkùnrin wọ́n sọ fúnra wọn ní pé èmi màá gbé kámọ́lé kò ní í ṣe bọ́jà nàbí ọlọ́run yóò dàn o tata ní bàbá ẹ̀ ó dára ẹ̀ lójújù. àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ wọ́n study ẹ̀ wọ́n á wo kí ni weak point ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti handle ẹ̀. wọ́n máa ń wà seductive ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń lo power of coercion wọ́n á force ẹ̀sìn tó lónìí sí. ẹlẹ́ẹ̀kẹta tóbìnrin eléte bá fẹ́ kó o ṣe nǹkan tó o bá ṣe é wàláhì ọba ìlú kọjá yóò lálàsẹ rẹ débi pé ìwọ gan mọ regret pé ta ló ní kọ ọmọ ṣe. obìnrin eléte trickish woman wọ́n máa ń gaslight yóò máa fi irọ́ fa òdodo yọ jáde lẹ́nu ẹ̀ time tí ó dẹ̀ máa fi irọ́ fa òdodo ìgbà tó ń gbádùn ẹ̀ lọ́wọ́ ni ìgbà tó rí pé ó enjoy òun náà ń dùn yóò máa wá fa òdodo yọ lẹ́nu ẹ̀ òdodo tí ń fà yọ lẹ́nu ẹ̀ yẹn yóò lo against ẹ̀ later. ó lè má jẹ́ time yẹn. obìnrin eléte àwọn kan bẹnu wọn ẹni tó bá kó sí wọn lọ́wọ́ lọ́kọ wọn á wá ọ̀nà bí wọ́n ṣe isolate wọn á gbé kúrò láàrin family wọn á gbé kúrò láàrin ẹbí wọn á gbé kúrò láàrin ọ̀rẹ́ yóò blọọkù gbogbo wọn òun yóò wá fèsì ẹ̀ báyìí. ọ̀pọ̀lọkùnrin yóò di tí wọ́n ń tẹ̀bi remote ni ntọ́ba ní ọmọ ṣe ní ọmọ ṣe tọ́ba ní ọmọ dìde yọ ọmọ dìde tọ́ba ní ọmọ fò sókè exercise lòun rò pé òun ṣe kò ní mọ̀ pé ó ti ń control ọpọlọ òun. ọmọ ìyá mi obìnrin burú ẹ̀yin obìnrin ayé ìbá yín 1 million. ara nǹkan tí a tún máa ń ṣe láti fi control ọkùnrin wọn ìgbàgbé ọ̀rọ̀ anything tó bá sọ lónìí ó keep ẹ̀ pamọ́ ó bọ́ tọ́jú fáìlì ẹ̀ pamọ́ ni díjọ́ tí ó wúlò iná ní sáà. ṣayẹ́tìnú dìgbìnà lánàá. Billahi min sharri sayatini. Na'udhu billahi min sharri sayatini. Ìtọ́ fi ma obìnrin eléte alábòsí oníjìbìtì. Ọ̀kan nínú ètò tó fi dá wọn mọ̀ àìsàfìsí máa ń pọ̀. Obìnrin eléte mọ̀ ní yóò sọ fún ẹni pé ikú tí ọba pa wà fi kọ́ pa ni. Tí ọba tó bá ikú ṣáájú òun àdánwò dé àní kíkọ́ pa kó wọn máa lọ ọ̀hún. Ọkọ mi olówó mi ayé mi ìdùnnú mi ọlọ́run mi ta ló tún kù láyé lẹ́yìn rẹ mọ́. High service burúkú tinú ọkùnrin ọmọ dùn tí ò ní mọ̀ pé òun ti kó sọ́wọ́. Dákun mọ́mọ́ jẹ́ òwú mi mọ́mọ́ jẹ́ ó tọ́ mi. Mọ̀mọ́ jẹ́ ó fẹ́ mi. Dákun mọ́mọ́ jẹ́ òwú mi mọ́mọ́ jẹ́ ó fẹ́ mi. Obìnrin tó ṣekú pa mí nílé dúníyà. Àtọkùnrin tí ó ṣekú pa wá nílé dúníyà. Dákun mọ́mọ́ jẹ́ òwú wa. Mama jẹ́ ó fẹ́ wá. Ìyàwó eléte aṣọ ọkọ dọ̀tá fámílì. Kódà
bí ọkọ yẹn bá ní bàbá àti ìyá láyé yọ sọ́dọ̀ táwọn Allah. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò ní lójà òun náà ni ó tún máa sọ fáwọn àwọn bàbá àti ìyá ọkọ ẹ̀ pé ọkọ mi burú ẹ máa ń wò ní gbogbo ohun tí ń ṣe fún yín mo rí bàbá kò dáa Ọlọ́run ọ̀fẹ́ anábì ọ̀fẹ́ òun ló sì ń dáná Allah. ẹ̀yin àbúrò ọkọ mi mo mọ tí ń ṣe fún yín ẹ bá rí tí ń ṣe fẹ́mi náà ìgbà tí ń gbádùn lọ́wọ́ ní ọmọ kílèmù pé òun sọ́fà ìgbà tí nǹkan kan ò ṣe é ní òde bandage mọ́wọ́ yóò ní ọ̀sẹ̀ lù ú tán pé òun sẹ̀ kan ni tọkọ bá bí lẹ́yìn pé wáyé tó de bandage mọ́wọ́ á ní mò ń protect ẹ lọ́dọ̀ wọn ni kán lè bá a mọ̀ wí kán lè bá a mọ̀ lérò pé mi àti ẹ̀ à ń jà bí ìgbà síbẹ̀ yẹn wọn ní jẹ́ káráyé ṣe fúnra ọkọ ní òun bandage tí ó tún máa bàjẹ́ obìnrin tí ń jẹ́ ìyàwó eléte wọ́n burú gan ìyàwó eléte ó easy fún wọn láti fabricate rọ wọ́n tí wọ́n bá wá rẹ́ nìkan tó fẹ́ block wé wọn láti achieve wé mu wọn ó lè fẹ̀mí ẹ̀ di o ó lè lọ sí mọ̀ntọ́lọ̀ sọ́nà al-Qur'ani ọlọ́ni inna kaidakunna azim azimun ara orúkọ ọlọ́run ní tọ́lọ̀ máa ń lò fúnra ẹ̀ ètè obìnrin tíìkì obìnrin lọ́lọ́run tó lọ́jọ́ ìnà ẹ̀mọ́ kì í ṣe gbogbo obìnrin àwọn kan nínú àwọn obìnrin ọlọ́ni inna kaidakunna azimun mo gbọ́ ìtàn kan lẹ́nu bàbá wa ìmáàmù àgbà wọ́n sọ̀tàn yẹn fún mi wọ́n ní ẹ̀mú ọlọ́run kan obìnrin eléte ni ọkùnrin kan wà ó fẹ́ ìyàwó wọn àti ìyàwó fẹ́ràn ara ẹ̀ wọ́n fẹ́ràn ara wọn gan kò wá sí ìyàwó tọkọ lè fẹ́ lé obìnrin yẹn ò ní lo oṣù mẹ́fà tí ó fi lọ kò lóògùn ọkọ ó understand ọkọ ẹ̀ jù kò wá sí ìyàwó míì tó dé tó understand ọkọ ẹ̀ ìyàwó eléte yìí wá sọ fáwọn èèyàn ó lóun lòun ò lè lọ kí ló ṣe ó ṣoògùn ni ó ní mi ò ní di oògùn bá lè lọ níṣẹ́ ó bẹ̀rẹ̀ sí fi ète bá ọkọ ẹ̀ gbé ó fètè bá gbé títí tó fi lóyún tó bímọ ó wá dijọ́ kan ó wá lóun lọ́jà ló bá gbé ọmọ ẹ̀ ó da káàpù bó lórí ó da sọ bó lórí nínú òtútù kó tó gbé ọmọ fún ìyáálé ẹ̀ ó ti fa irun orí apá kan ọmọ ẹ̀ ó wá dà kíní bò lórí kí ìyàwó má bàa mọ̀ ó dẹ̀ tá ìtì ẹ̀ má gbẹ̀ kán má bàa ṣe ìyáálé mi mo fẹ́ dọ́jà ẹ bá ń gbọ́mọ ìsọdọ̀ ó lọ ló bá dé ọmọ ń sùn látìgbà ó ti lọ ọmọ ń sùn ni dídé tó dé bá òun gan lọ́kọ́ sí káàpù orí ọmọ wò ló bá ní ẹgbàá mi o wọ́n ti ló máa ń fa àwọn èèyàn sowó ni ó ti fárun orí ọmọ mi àárọ̀ yìí náà mo gbọ́mọ fún un ẹgbàá mi o ṣètò wọn ò wá tán báyìí ọkọ débẹ̀ ọkọ mọ tí ó ṣe ọkọ ò dẹ̀ bí ọkùnrin mi ju ọmọkùnrin tí tó bí fún lọ mo ṣe fẹ́ràn ẹ̀ tó yìí ó sì fẹ́ pa ọmọ kan ṣoṣo tó jẹ́ ọkùnrin kí ló ń fún gan ìfa orun orí ẹ̀ bó ṣe gbé fún mi ní rabaraba ẹ̀ lóbìnrin yẹn bá kú lọ́dọ̀ ọkọ. Inna kaidakunna azim. Inna kaidakunna azim. ẹ lọ wo ìtànú Al-Qur'an kẹwo ntọ́lọ́ nsọ́npa ànábì Yusufu odidi ànábì ọlọ́run mélòó lára ẹ tó nílé yí kóbìnrin ò lè handle ẹ odidi ànábì ọlọ́run wọ́n ta lẹ́rú ọ̀gá rẹ̀ Al-Aziz tọ́ra lẹ́rú nílẹ̀ Mọ́sárì òní mínísítà àgbà fọ́rọ̀ ajé mínísítà àgbà fọ́rọ̀ oúnjẹ alágbára ni nínú ìjọba Fáráò nígbà náà ọmọ ọ̀dọ̀ yìí wá rẹwà ọmọkùnrin yìí rẹwà ọmọ bó ṣe tíríkì ọmọ ọ̀dọ̀ yìí títí tó fi tíríkì ẹ̀ wọnú rúùmù nítorí pé ọkọ arábìnrin yẹn ti dàgbà kò lè bá lò pọ̀ dáadáa òun dẹ̀ ń wá ọ̀dọ́ tí ó sáfìsì ẹ̀ ló bá tàn wọlé Kùránì wá gbé ìtàn yẹn wá tẹ̀léra wọn ìyẹn nínú Suratu Yusuf fúnra ẹ̀ ló tàn wọlé torí kó ti nífẹ̀ẹ́ sí ọmọ ọ̀dọ́ ọkọ ẹ̀ lọ́ba tilẹ̀kùn mọ́ Yusufu ó ní kò síbi tó lọ lẹ́ni àfi tó o bá ṣe é wá débi kínní ó ti jára ẹ̀ sí o Yusufu ní ma'azallah mo fi Ọlọ́run sọ́ra mi òun ọ̀gbọ́dọ̀ dánwò Ọlọ́run ọba mi ni ọba tó dáa jù lọ́ba tẹ̀yàn sáàdì lọ́lọ́run. Innahu la yuflihu zalimun. alábòsí ò ní kéré
ìyàwó ọ̀gá mi àbòsí lélẹ́yìí kí wá ṣe kí ni ibi ó ti ra múnu ní bá bẹ̀rẹ̀ sí ní faṣọ mọ́ra wọn lọ́rùn ibi yẹn ti ń faṣọ mọ́ra wọn lọ́rùn àṣẹ Ọlọ́run ló kó ànábì Yusuf yọ àwọn obìnrin kan bẹ láyé kò sí bó ṣe rí òhò wọn tára rí ò ní gbé kò sí bí màláìka rí ní ẹ fi máa ń pé kóbìnrin máa bo ara ẹ̀ tó bá ń ṣàdúrà lọ àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé àgbákò ní bíútì ara wọn. Allah. Ọlọ́run ló pàṣẹ fún màláìka pé ẹ fọwọ́ gbá Yusufu lẹ́yìn fọwọ́ gbá níbàdí n ti ń jẹ́ nǹkan ọmọkùnrin ara Yusufu Ọlọ́run ó sì ṣe lásìkò yẹn kò gbọdọ̀ gbéra ni ló jẹ́ ká nàbì Yusufu ọ̀bọ ọwọ́ sílẹ̀kùn Yusufu jàjàbọ̀ pé madam sẹ́ẹ̀ ti rí kò ṣe o kò dìde o kò wúlò o ó ń sílẹ̀kùn ó ń sáré sílẹ̀kùn báyìí déédéé ìgbà yẹn nìyàwó yẹn tó fà lásọ lẹ́yìn ó ń sílẹ̀kùn báyìí ó pàdé ọ̀gá rẹ̀ lẹ́nu ọ̀nà ni tó jẹ́ adájọ́ àgbà tó jẹ́ minister of finance minister of justice ìyàwó náà ló sáré bẹ́ síwájú kí ni Kùránì sọ pé sọ ó ní. لئن لم يفعل ما ó ní kí ni nǹkan tó lérò pé ó lè ṣe pẹ̀lẹ́ni tó fẹ́ rèpù ìyàwó ẹ̀ mọ́nú ilé ó ń bẹnu Kùránì wá kí ló lérò pé ó yẹ kó dá lẹ́jọ́ fẹ́ni tó wá rèpù ìyàwó ẹ̀ mọ́nú ilé ọkọ ní rèpù ẹ ó ní bẹ́ẹ̀ ni ọmọ tí mo rà lọ́mọ ọ̀dọ̀ ó rèpù ẹ ọkọ náà gbọ́ ọgbọ́ yòókù ما náà. جزاء من أراد بأهلك سوءا kí ló mọ̀ tó lè ṣe fẹ́ni tó fẹ́ rèpù ìyàwó ẹ̀ mọ́nú ilé òun náà ló ń bẹ̀rẹ̀ òun náà ló ń dájọ́ ilà ayusijan subhanallah ajánásù yóò tají lẹ́nu ó láfi kó ọ̀ràn lẹ́wọ̀n tàbí kó fìyà burúkú jẹ rabaraba ẹ̀ ó ní Yusufu bá dẹ́wọ̀n kódà ìgbà tí wọ́n ń dájọ́ Yusufu lọ́wọ́ tí wọ́n ò tí ì dájọ́ ẹ̀wọ̀n fún obìnrin yìí tó pe àwọn obìnrin ìlú ó ní ká bó ń ṣàṣejẹ àwọn obìnrin tí wọ́n mọ irú obìnrin tó jẹ́ ní ọjọ́ dálẹ̀ pé kí ló dé wọ́n ní wọ́n lo tíríkẹ̀ ó jẹ́wọ́ fáwọn ó ní lóòótọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ni ó ní ó dáa kẹ́ ẹ lè bá a mọ̀ pé mi ò ṣàdédé ṣe é ọwọ́ adáná oúnjẹ fún wọn mo bọ̀ ó fún wọn lóúnjẹ tí wọ́n máa lo ọ̀bẹ cutleries láti fi jẹ ọwọ́ pàṣẹ fún Yusufu pé kó lọ dírẹ́sì kú Yusufu ń jáde bọ̀ báyìí Yusufu ló sì rẹwà jù ní ọkùnrin tó lọ́ndà ó ń jáde bọ̀ báyìí gbogbo àwọn obìnrin tí wọ́n ń jẹun lọ́wọ́ falamma ra'aynahu akbarnahu wa qata'na aydiyahunna wọn ò mọ ìgbà tí wọ́n fi ọ̀bẹ gé kara wọn níbi tí wọ́n ti lanú ilẹ̀ tí wọ́n Yusufu. wọ́n lè yẹ sẹ́yìn lásán màláìkà kan lélẹ́yìn ìnìyàdá ìlà abalọ àbábọ̀ Yusufu dèrò ẹ̀wọ̀n obìnrin yẹn wá tún lérí fún un níjọ́ tí ó pe àpèjẹ ó ní láyé síjà nánà wọn láyé tí ò bá ṣe tí mo ní kó ṣe tí ò bá ṣe tí mo ní kó ṣe láyé síjà nánà peter kid máa rí pé mo rán ní ẹ̀wọ̀n máa rán ní ẹ̀wọ̀n má sọ dẹni yẹpẹrẹ láyé Ọlọ́run kan gbà fún kó sọ Yusufu dẹni yẹpẹrẹ ni ta kọ́kọ́ yẹn ṣe Yusufu dèrò ẹ̀wọ̀n ntí ń jóbìnrin eléte nìyẹn part 1 á continue dákun mama jẹ́ òwú mi. Mama jẹ́ òfẹ́ mi, dákun mama jẹ́ òwú mi o. Mama jẹ́ òfẹ́ mi,